tẹ́ wá múra kankan lórí Facebook tẹ́ jẹ́ agbádùn ọdọọdún fìtínà yín ti pọ̀ jù kí ló dé ẹ̀yin kan náà lẹ́ni súfì ọ̀dà ẹ̀yin lẹ́ni mòlídì ọ̀dà ẹ tún bọ́ bí Christmas ẹ tún ní ọ̀dà kí lọ́kàn yín náà ṣé ẹ dá sọ̀rọ̀ sáwọn Kírísítẹ́nì dá sọ̀rọ̀ Ramadan ni ṣé ẹ dá sọ̀rọ̀ túnú àwẹ̀ ni ṣé ẹ dá sọ̀rọ̀ léya ni ewu ló dé mi ní husnu Islam lè mọ́rí ì tàrkù mọ́láyà ni ì ẹ̀yin lẹ̀ wá ń pariwo ẹ má jẹ́ Christmas o ẹ má mú mi Christmas o ẹ yà má lọ pọn mi lódò jọ Christmas ọlọ́mọdé ń ọ̀tá mi sọ̀rọ̀ rẹ̀ dáná ọlọ́mọdé ọmọ fi rẹ̀ ṣe pé ọlọ́mọdé ń ọ̀tá mi ọ̀rẹ́ rẹ̀ ló sì kọ̀ tí ọ̀dà náà yìí wọ́n ló ti jẹ nẹ́mọ̀ tipẹ́ yìí ìjọ oníyà rẹ̀ lómi ti jẹ nẹ́mọ̀ kẹ́yìn bọ́ ọba ilé pọ̀ ọ̀rá adìẹ rí wọn mú kọjá wájú rẹ ni ẹnìkan tó wá gé adìẹ falaba ó ní ẹ máa fi jẹ ráìsì lọ́wọ́ pé wọ́n ti ní àmọ́ jẹ lásàlá tó ọ̀ọ́ Kérésìmesì ọdún dé ọdún olówó ọdún ọlọ́mọ Èdùmàrè jẹ́ ká sọpọ̀ rẹ̀ o ọdún yìí àyàbò ọdún yìí àmìrìn gidi pèrègèdè láòyè o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn pátápátá lọ́kùnrin àti lóbìnrin ṣe máa pa kókó rere tí pọ̀pọ̀ ṣìnṣìn ọdún lọ ọdún kan ṣoṣo tí ayé mọ̀ tọ́run mọ̀. Mo ń béèrè lọ́wọ́ wa fídíò tẹ́ wò ṣáájú yẹn àbẹ́yìn ò ní jẹun ọdún tí ṣé ẹ̀ ní jẹun ọdún ẹ̀ jẹ ráìsì 105 ní báàgì bàbá àfáà tó sọ̀rọ̀ yìí 50-something-thousand ni wọ́n ń ta ráìsì yẹn láàsì àtòsí fídíò yìí ẹsẹ̀ tó mi lọ́wọ́ ni wọ́n lè jẹ oúnjẹ ọdún oúnjẹ ẹbọ ni oúnjẹ kérésì oúnjẹ òòṣà ni àbẹ́ ẹ̀rọ lọ́nbí kí ni ká wá pò oúnjẹ iléyá kí ni ká pò oúnjẹ ìtúnú àwẹ̀ ṣẹ́dá nǹkan kan wà tí ò yé yín á padà fi yé yín lọ́kọ̀ọ̀kan gbogbo ń tẹ̀ ń ṣe pátápátá nínú ẹ̀sìn yín tẹ́ ẹ̀ mójútó tẹ́ fi ń bú wa duplicate ni ẹ tún wá ṣìṣe àwẹ̀ ọgbọ̀n yín tẹ́ ń gbà mo sì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí rẹ̀ kò sí ti ń jẹ́ àwẹ̀ ọgbọ̀n 40 ní àwẹ̀ ànábì bá àwọn Júù níbi tí wọ́n ti ń gba àwẹ̀ yẹn ó ní ẹ̀rí tó fi múlẹ̀ nínú hadith ó bá wọn bí tí wọ́n ti ń gba àwẹ̀ yẹn kílẹ̀ ń gba àwẹ̀ fún kílẹ̀ ń ṣe à ń ṣe lè ní ìrántí ọjọ́ tó lọ mú apó olóko ẹrú Egypt ibẹ̀ ló ti kọpí àwẹ̀ ṣùgbọ́n kò lágbára àti gba 40 days òun ló fi mú sí 30 kò lágbára àtúntí wá gbà báwọn ṣe ń gbà ní 40 days 40 night ló fi ṣe day ló tún jẹ sàárì ní night ẹ wo àwọn nǹkan kan wà nílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ ẹ jẹ́ jókòó jẹ́ ẹ jẹ́ wá bí jókòó sí táwa bá parí 40 days 40 night a máa wá lọ sí Galilee òun náà wá fi yídì ó fi cover ẹ bá ti ṣe túnú àwẹ̀ tán ẹ̀yin náà wá lọ yídì gbogbo àwọn àwòkọ́ṣe yẹn lówó tẹ́ǹsọ̀ pọ́lọ́ ń ju kùránì sílẹ̀ ọlẹ́ kùránì mọ́lẹ̀ ibẹ̀ kọ́ ni mo ń lọ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́dún mo kí yín yóò dára fún wa gbogbo wa lájọ ń sọdún gbogbo ọdún tó bá ti dé àjọ ń ṣe ni mo gbọ́ pé inú tó ń bí yín pé wọ́n fún àwọn oníṣẹ̀ṣe ní ìṣẹ̀ṣe dè ọdún tiwọn wọ́n nínú tó ń bí yín ẹ̀sà ń sọ páyé ayé tiyín ẹ̀ ńlẹ́ o ẹ̀yin náà oníná búrẹ́dì jáànàmọ̀ tí ń pín náà kiri ẹ̀ ń bá ti jẹun kérésì ọmọ àwọ̀ náà jáànàmọ̀ sí bàbá rẹ̀ ló dáná búrẹ́dì kalẹ̀ àfáà yẹn orí rẹ̀ pé ń tiẹ̀ bí ẹ bá gbóúnjẹ ọdún wá fún ọmọ ta ló tiẹ̀ fẹ́ wá gbé fún ọ báyìí ta ló fẹ́ wá gbé fún ẹ pẹ̀lú tí ráìsì ń wì àfàwọn tá a jọ súnmọ́ra wa ta ló lóúnjẹ tí ó fi ṣòfò ní ìgbà tí ìlú gan rọrùn ńgbà kan ọmọ bá ṣe máa ń kọrin fún wa ní wọ́n ní ọdún ọ̀kẹ́rẹ́ lọ́dún wọn kò sí náà dídá ń bẹ̀ pínpín kò sí náà dídá ìjésù bá sọ wọn àdàmọ́ ọdún o kò sí náà dídá ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́ máa ń kọrin bu wa láyé ìgbà yẹn iná dídá tún ti wà ń bẹ̀ ẹ́ tún ní náà ẹbọ ní ayé yín ta ó ta kọjá 99.9%. ẹ̀yin elépè ẹ̀yin àfipèsè ayọ̀ ẹ̀yin elébùnbọ̀ ẹwà ẹbọ tẹ̀wá wí tẹnu yín ọdún kan ṣoṣo kò yé yín ni
ẹni ọdún tí wọ́n ń bọ ìràwọ̀ Mars ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọpọlọ yín lọ ó dojúdé ó yí sẹ́yìn bí wọ́n ṣe máa ń ṣí Kùránì sẹ́yìn tí wọ́n sì lọ wájú bí ìwé tó kù bẹ́ẹ̀ ni wọ́n ṣí ọpọlọ yín padà sẹ́yìn ṣé kí n má tàn yín jẹ Xmas lọ́n di 25 yẹn wí tí wọ́n máa ń sọdún ìbọ ìràwọ̀ ṣùgbọ́n nígbà tí olùgbàlà dé àtẹ́kọ̀ọ́fà ẹ̀ wọ́n pa ti ń jẹ́ ìbọ ìràwọ̀ yẹn rẹ́ instead of Xmas ó wá di Christmas ó wá di ọjọ́ Kristi kì í sí ọjọ́ ti ìràwọ̀ yẹn mọ́ kábíyèsí Olódùmarè náà lábẹ́ àkóso bí ṣe wù kó lè rí bó bá wá ronú dáadáa Ọlọ́run ní agbára láti jẹ́ kán pa ọjọ́ yẹn rẹ́ kán wá fi ọjọ́ Ọlọ́run rọ́pò síbẹ̀ ìwọ́n pè ní ọjọ́ ẹbọ ta lẹ́lẹ́bọ bí kò sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí òkúta ní Mẹ́kà lójú abẹ́ Hájárà tí ìbáṣepọ̀ lọ́hún kó wá yọ àìsàn tẹ́ ẹ máa kó wọ̀lú kékeré kọ́ mo sì mú kíní fídíò yẹn bọ̀ níbi tẹ́ ẹ ti ń tò tẹ́ ẹ ti ń lá òkúta kì í ṣe pé wọ́n lá tán bí wọ́n sanitize ẹlòmíì tún gbẹnu sí bí wọ́n sanitize ẹlòmíì tún gbẹnu sí thousands of people sì ń gbẹnu sí at the same time pẹ̀lú gbogbo ohun tí ìlú ń wí ṣùgbọ́n mi tí ìbá ti yẹn wá ṣe jẹun ọdún ni mo bá wá àbẹ́ ẹ̀ jẹ ibi tí wọ́n ti sọ pé ò jẹ àwọn kan máa dùn jẹ ni ọdún tí ewéko ń celebrate fúláwà tó rò pé nítànà rí láyé ìwọ jáde lọkọ lọ sínú igbó kì í ṣe fúláwà tí wọ́n gbìn fúláwà tán gbìn sẹ́gbẹ̀ẹ́ lé gan á yọ òdòdó tuntun ẹ mọ̀ pé ọdún dé ọdún tó jẹ́ pé ó máa dé ọ̀run máa celebrate ẹ̀ ọyẹ́ máa sọ̀kalẹ̀ ní ọ̀run ẹ mọ̀ wípé àkókò tí wọ́n ń pè ní ọdún Christmas ó ti dé ọdún tí gbogbo ìràwọ̀ òṣùpá ń celebrate ọdún tí omi máa celebrate ọdún tó jẹ́ wípé afọ́jú tí ò lójú ó máa gbọ́ pé wọ́n ń sọdún tó bá ń gbọ́ gbàgbàgbàgbà ẹjọ́ sí wọ́n yìnbọn ni wọ́n ní wọ́n yin báńgà sí wọ́n mọ̀ pé Christmas ti dé ni adití tí ò ní gbọ́rọ̀ báńgà rárá tọkàn lajú tó bá ti ń kọjá lọ́ngboro á rí oríṣiríṣi iná á rí lórí bíríìjì lóríṣiríṣi ní gbogbo ìlú á rí lóríṣiríṣi kọ́mpìn ẹ̀jẹ̀ yà sákò nílùú bíríìjì tí wọ́n bá ti tán náà Christmas ẹ̀jẹ̀ mọ́ gbàbẹ̀ tọrẹ wọ̀ ná níbi tó bá ti rí tán náà Christmas ní báńkì ọjẹ́ mọ́ wọ bẹ̀ ọjẹ́ fowó ẹlẹ̀ sí báńkì lọ́wọ́ yìí tán celebrate Christmas nǹkan tó bá ti lọ gbowó ń bẹ̀ ọ́ padà jóná ó wọ̀ náà o rádaràda tí wọ́n bá ti ń sọ kankan fún yín táwọn kan bá ń ka nǹkan lódì fún yín ẹ̀yin náà dẹ̀ jókòó kẹ́ ẹ sí ọpọlọ yín wò kẹ́ ẹ ti ẹ̀ ronú dáadáa pé ṣé bí wọ́n ṣe ń sọ yìí lórí ṣé bá ṣe ń sọ yìí lórí ọdún táyé ń celebrate tọ́run ń celebrate Ìgbò Haúsá Yorùbá òyìnbó aláwọ̀ dúdú tí wọ́n ń celebrate lẹ́yìn pè ní ọdún ẹbọ lẹ́ńṣe kúlúfà àádú sàmádù àádú whatever àádú èmi gbà ládùúà pé kọ́lọ́ ń sin yín níyè kọ́lọ́jọ́ tó dé torí ọ̀pọ̀lọpọ̀ yín inú náà búrẹ́dì tẹ dálẹ̀ yẹn náà lẹ́ padà ti jóná Christmas ọdún Olúwa àti olùgbàlà àti wa ni a ó sọ̀pọ̀ ọdún ẹ kú múra ọdún gbogbo ẹ̀yin ènìyàn ọkàn wa ó balẹ̀. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà mo kí gbogbo ojú gbogbo ènìyàn gbogbo ọkàn gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àkó àkókò yìí mo kí gbogbo ìjọba mo kí gbogbo ìlú àárí a sọ pé ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ ayé jọ̀hún gbogbo ojú là ń mú tó láyé ìsìn ẹ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ short video tí mò ń post lẹ́nujọ́ mẹ́ta èyí tí ó kọ́mẹ́ǹtì tí ó bèbú èyí tí ó ṣe pé mo mọ̀ mú àwọn ẹ̀rí wá ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mélòó yìí tó kù ká sọdún yìí màá bá yín kó ẹ̀rí bíi méjì mẹ́ta wá látọ̀dọ̀ Malam Yusuf àtàwọn tó kù tí wọ́n ń da ìlú rú tí wọ́n ń ba ìlú jẹ́ tí wọ́n ń ba ẹ̀sìn jẹ́ tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ẹ rí wọn ẹ mọ̀ wọ́n alábòsí nìyí tá a bá rẹ̀ tó ń comment wrongly bọ́n ṣẹ̀ṣẹ̀ ra fóònù fún pápá ìkan tí ń pèrè ní ọmọ àlè Yorùbá lòun ọmọ àlè Yorùbá tó ń táìpù epistle sí àwọn ará ilẹ̀ Árábù rẹpẹtẹ ọmọ ẹ̀yìn Sunday Igboho ni kì wá tún sọ ọmọ ẹ̀yìn Sunday Igboho gidi àwọn tó bà Yorùbá nation jẹ́ fún Sunday Igboho ni ẹ má rí ti ẹ̀rù ní comment section rárá gbogbo tó bá ń type ẹ kàn ignore ẹ̀kẹ́ mọ́ wò ó ǹjẹ́ rí bánà yìí
ní Lekki Central Mosque Jésù kì í ṣe Ọlọ́run. Ohun tí mo fẹ́ fàyọ ni pé so possible kí Kristẹni sì gbèrú bánà báyìí kó gbé síwájú church pé ànábì apànìyàn ni, ànábì olè ni, ànábì ó gbàyàwó ọmọ ẹ̀, ànábì Muhammad ó jí pátákó pa. Ànábì kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ànábì poison ló pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká wá gbé síwájú church. Ẹjọ́ kí n lárò pé ó máa ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àbí lórílẹ̀-èdè tí irú nǹkan yẹn bá ti wáyé, wọ́n á bẹ̀rẹ̀ sí sun church, wọ́n á bẹ̀rẹ̀ sí dáná sunlé. Ìdí rèé tí mo sọ pé a ní dákẹ́, ọ̀rọ̀ wa yóò involve ìjọba, àwa náà wà dúró ní physical battle. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, ẹ lè dẹ́rù kankan bẹ́ẹ̀ ni bọ̀dì. Ẹ̀yin lẹ mọ̀ bí tẹ́ ẹ ti gbé ẹ̀sìn yín wá, tí ò bá ti yé yín ẹ dá padà fẹ́lẹ́sìn, bí ò bá yé yín ẹ lọ padà béèrè. Bẹ́ẹ̀ bá ti ń tọwọ́ bọ ẹ̀sìn ẹlẹ́sìn, á tọwọ́ bọ ẹ̀sìn yín. Bí ẹ bá ti ń fi ẹnu kan Jésù, á fẹnu fasọya kó lára ànábì Muhammad dáadáa. Bẹ́ẹ̀ bá ti ń bú Ọlọ́run wa, á ò bú àlá yín. Bẹ́ẹ̀ bá ń bú Bíbélì, á bú Kùránì yín. Mo fẹ́ kẹ́ mú yẹn dání dáadáa. Mo fẹ́ kẹ́ mú sákèésí, ẹ mú sẹ́gbẹ́ kan, ẹ nóòtì ẹ̀ dáhùn nígbà tí ó bá ṣẹlẹ̀ pé bánà Jesus kì í ṣe Ọlọ́run, wòlíì ni wọ́n tún kọ́ ní kí ó síbẹ̀. Central Mosque ní Lekki. Yóò dára fún wa. Ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ayé ìjọ ni. Láyé ìsìn gbogbo ojú là mú tó. Ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ mo kí yín ẹ kú iṣẹ́. Kódà ẹ má dáwọ́ dúró. Ẹ̀yin ọmọlẹ́yìn Kristẹni náà ẹ máa debunk wọn. Gbogbo àwọn irọ́ tí wọ́n ń pa ẹ máa debunk wọn, ẹ máa kóbò wọn back to back. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé over 40-30 years náà ti ń da ìlú rú, and this is the time tá a máa kọ́ fún wọn. Yóò dára fún wa o.